Africa Content TV. Onígbà ẹkùn yẹ ọ̀gbìn. Àgbèrè wọ́n lẹ́nu kíkà àti òṣìṣẹ́ mi kankan èèyàn mi àwòtẹ́ mi ẹ̀jẹ̀ mi iṣẹ́ ọ̀rọ̀ mi kankan ó ní ìgbà ẹkùn. Tàǹpẹ̀ lọ́tọ́ àrùtí ìjàpẹ́ láàbẹ̀rẹ̀ sí ìrìnàjò ọ̀dí tí wọ́n 0505 every year sí 2023 ó láṣẹ lórí long life and prosperity ìgbádùn ọ̀dún kan in good health and wealth Nigeria eku amáyà tètè eku alábẹ́rẹ́ kúnlẹ̀ àwọn ọ̀gá ìyẹn nípa alágbára lọ ẹ̀yà máa tó bẹ̀rẹ̀ ọmọ èèyàn wọn bọ̀ bẹ́ẹ̀ mìíràn àgbò yín wọn máa tọ́wọ́ bẹ̀rẹ̀ sí alágbára àti ọmọ gbogbo wọn lára agbọ́ntọ́ alábòsò àwọn náà wọ́n á bí ọmọ pẹ́sẹ́ èèyàn pẹ́sẹ́ sí èmi yóò kó bá sóhò yàrá sí ìlú bàbá ìlú dùn ìlú dán nípa ń dùn sí àlàyé báyìí ìjà fún nígbà ẹkùn akọlórí yára ìṣàtò ọkọ̀ mọ̀sánwọ́lá ọkọ̀ta dùkà ní ìbẹ̀rẹ̀ ẹ̀ẹ́fẹ́lẹ́ tòkì lọ́dún pàtàkì lọ́dún òṣèkọ̀ ìta tó ọdún kan ní àlẹ́ àbí àdáìkà ìgbà wọ́n sí ọdún. Ọlọ́dà mọ́ ní ìgbé bíbí, ìgbé bíbí, ìgbé bíbí lórí bíbí bẹ́ẹ̀. Láti ní sọ̀rọ̀ láàájọ́. Ó máa lọ́wọ́ tó máa ní làbàlábà ní, láti darúgbó láti dọ̀rọ̀ ní pẹ̀lú. Ọmọ ìgbà ọ̀rọ̀ ọ̀sán ti dé. Ìjọba àmọ́ra ó ti yá àwọn ìlọrí pé ọlọ́run fẹ́ gbàgbọ́ àwọn ọ̀rọ̀ ìpẹ́gbẹ́ dúró tán. Ẹ bá ń sọ fún nípa ìpẹ́gbẹ́ dúró tán. Ẹ bá ń sọ fọ́tọ̀rin ní ìpẹ́gbẹ́ dúró tán o. Ẹ bá ń sọ fún nípa ìpẹ́gbẹ́ dúró tán. Lójú lẹ́yìn ìjọ́nà èmi ń gbé fún ẹ̀. Ọlọ́run jẹ́ kí rí ìjà àpapẹ́. Ẹ bá ń sọ fún ọ̀tọ̀rin ní ìpẹ́gbẹ́ dúró tán. Ẹ bá ń sọ fún ọ̀tọ̀rin ní ìpẹ́gbẹ́ dúró tán. Everyone go for the Bible. Everyone go for the Bible. Everyone go for the Bible. Look at the enemy, baby. Kirika for bed. Everyone go for the Bible. Everyone go for the Bible. Ẹ bá ń sọ pé nípa ẹ̀bùn pẹ̀lú tó tọ́. Ẹ bá ń sọ ọ̀dọ̀rọ̀ tó pẹ̀lú tó tọ́. Lójúlẹ̀ yìnyẹn lè mi gbé wọn. Ọlọ́run jẹ́ kí rí ìjà àfọ́pẹ́pẹ́. Ẹ bá ń sọ ọ̀dọ̀rọ̀ tó. Ẹ bá ń sọ ọ̀dọ̀rọ̀ ìdílé wọn dúró tán. Ẹ bá ń sọ ọ̀dọ̀rọ̀ dúró tán. Ẹ bá ń sọ ọ̀dọ̀rọ̀ ìdílé wọn dúró tán. Ẹ bá ń sọ ọ̀dọ̀rọ̀ dúró tán. Lójúlẹ̀ yìnyẹn lè mi ẹgbẹ́ fún ẹ. Ọlọ́run jẹ́ kí rí ìjà àfọ́pẹ́. Ẹ bá ń sọ ọ̀dọ̀rọ̀ ìdílé wọn dúró tán. Ọjọ́ ìtìlí ń bẹ̀rẹ̀ gbàgbọ́. Kàbíyèsí ẹni lọ́kùn lọ́jọ́ alájẹsílẹ̀ ìfọ̀nà ìlera ají. Ayé mọ́ ojúbà lọ́fẹ̀ẹ́ kọ́lẹ́kọ́lẹ́. Ìgbà náà tó kọ̀ ọ́ pàdé.
òkè lọ́dún ní àbájá wà tó dúró. Màá kí lọ́dún tó padà bí òkúnrin yá. Jàmbó, jàmbó. Ọlọ́run. Jàmbó, jàmbó. Ẹ̀jẹ̀ mi ló nígbà ẹ̀kan rà ló ń fẹ́. Àwọn bá ń ṣe onígbà ẹ̀kan wọn. Onígbà ẹ̀kan ọjọ́ ìṣe tàbí. Àìjí lórí ìyànà mi wọ́n dá pápá tó máa bá sí àwọn ìta. Àjọ lọ́rẹ̀ lọ́wọ́. Àfáàgà yóò tó mọ́ra oṣù àti ìsìnkà fún ọ̀tẹ́rìtì. Onígbà ẹ̀kọ́ ara yóò fún òkú bàbá sílé lọ́pẹ́ àbá prosperity. Ètò àdúrà tó kọ́ni àlàfo lọ́kọ́rọ́ náà. Ìrọ̀rọ̀ náà àwọn ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ àgbàdo bàbá sọ̀rọ̀. Ọjọ́ ìṣe onígbà ẹ̀kọ́ ara. Ẹ̀jẹ̀ mi ló nígbà ẹ̀kan rà ló ń fẹ́. Àwọn bá ń ṣe onígbà ẹ̀kan wọn. Onígbà ẹ̀kan ọjọ́ ìṣe tàbí. Àìjí lórí ìyànà mi wọ́n dá pápá tó máa bá sí àwọn ìta. Àjọ lọ́rẹ̀ lọ́wọ́. Àfáàgà yóò tó mọ́ra oṣù àti ìsìnkà fún ọ̀tẹ́rìtì. Onígbà ẹ̀kọ́ ara yóò fún òkú bàbá sílé lọ́pẹ́ àbá prosperity. Ètò àdúrà tó kọ́ni àlàfo lọ́kọ́rọ́ náà. Ìrọ̀rọ̀ náà àwọn ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ àgbàdo bàbá sọ̀rọ̀.